Sẹyin Naa ti gbọ́ ohun tó sọ ALHAJA KAOLA ti dèrò ọgbà ẹ̀wọ̀n òkè kúrà ní ìlú Ìlọrin. Báyìí ni ìgbẹ́jọ́ náà ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́. Eléyìí tún gbẹnu tán o. Sẹyin Naa ti gbọ́ ohun tí ìyàwó Femi Adebayo ṣe fún Femi Adebayo àti àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ẹ fi mí lọ́rùn sílẹ̀, yé bà mí lórúkọ jẹ́ o. Mi ò ṣe ìgbéyàwó pẹ̀lú Ṣẹ́gun Ògúngbè, bẹ́ẹ̀ ni kò tiẹ̀ mọ àwọn mọ̀lẹ́bí mi rárá. A kàn bímọ fúnra wa ni. Bùnmi Ajíbóyè kígbe síta. Ẹ farabalẹ̀, kẹ́ wá nǹkan fìdílé, kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Eléyìí tún gbẹnu tán o. Sẹyin Naa ti gbọ́ ohun tí ìyàwó Femi Adebayo ṣe fún Femi Adebayo àti àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ẹnu ti ń kun arábìnrin Ọmọ́táyọ̀ Memunat Adebayo tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Iyán Aládùkẹ́ tó jẹ́ ìyàwó Femi Adebayo ṣùgbọ́n tó ti kúrò lọ́ọ̀dẹ rẹ̀ báyìí pẹ̀lú bó ṣe fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí ọkọ rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀. Pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ, Ọlọ́run nìkan ló lè bá wọn dáwọ́ ìjì tó ń jà nínú ìdílé gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa ni. Femi Adebayo àti ìyàwó rẹ̀ dúró báyìí o. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló rò pé ìjà tó ń lọ láàrin ọkọ àti ìyàwó yìí ti níyanjú bọ̀ àti pé gbogbo àwọn olólùfẹ́ wọn ló sì wà lórí àdúrà pé kí ọ̀rọ̀ náà parí pátápátá. Ṣùgbọ́n pẹ̀lú àtẹ̀jáde tí Iyán Aládùkẹ́ tún gbé jáde láìpẹ́ yìí, ó fi hàn pé iná sì ń jó lọ́fun àmùkòkò wọn àti pé ọ̀rọ̀ náà kò tí ì níyanjú rárá, tó sì ń dàbí ẹni pé Ọlọ́run nìkan ló lè bá wọn yanjú ẹ̀ kí nǹkan tó padà bọ̀ sípò tí Iyán Aládùkẹ́ máa fi padà sí ilé Femi Adebayo gẹ́gẹ́ bí aya lọ́ọ̀dẹ rẹ̀. Ṣé mọ̀ pé ó ti ṣe díẹ̀ tí ìjà kan ti wáyé láàrin ọkọ àti ìyàwó yìí tí oríṣiríṣi awuyewuye, àhesọ àti ẹ̀sùn sì ti ń fò káàkiri orí ayélujára nípa ọmọbìnrin olóúnjẹ ìgbàlódé yìí, pàápàá jùlọ látòrí ìkànnì olófòfò ògbẹ́gbà orí ayélujára ní Gistlover. Bí wọ́n ṣe ní ọmọbìnrin yìí lọ na Fúnkẹ́ Akíndélé mọ́ oko eré tí Fúnkẹ́ àti ọkọ rẹ̀ wà, làwọn nǹkan ní níṣe ló ń sọ ọkọ rẹ̀ ní tọwọ́ tẹsẹ̀ káàkiri. Wọ́n tiẹ̀ ní ọ̀rẹ́ rẹ̀ kan ló tú àṣírí rẹ̀ fún Femi Adebayo tó sì fi àwọn fọ́tò ìtàkùrọ̀sọ tí wọ́n jọ ṣe ránṣẹ́ sí Femi pé níṣe ni ìyàwó rẹ̀ ń káàkiri ilé olóògùn láti fi de Femi mọ́lẹ̀. Eléyìí ni wọ́n ló hàn sí ìdílé Femi Adebayo tí wọ́n fi ní oògùn ló fi fẹ́ ọmọ àwọn tí wọ́n tutọ́ sókè tí wọ́n fojú gbà pé láyéláyé kò lè tẹ̀síwájú láti jẹ́ aya lọ́ọ̀dẹ ọmọ àwọn mọ́. Ní ìbẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí ni àwọn kan tiẹ̀ jáde tí wọ́n ní arábìnrin yìí fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rà fún ṣe jàǹbá. Eléyìí àti àwọn ẹ̀sùn míì lóríṣiríṣi ni wọ́n ló mú òṣèré wa tó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara kó ẹrù rẹ̀ tó sì ṣe gáfárà fún ìyàwó rẹ̀ nínú ilé tí wọn ò sì tí ì rí ọ̀rọ̀ yìí yanjú láti ìgbà náà di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Iyán Aládùkẹ́, ìyẹn ìyàwó Femi Adebayo, ló gbé àwọn àtẹ̀jáde kan jáde lórí ìkànnì ayélujára rẹ̀ láìpẹ́ yìí tí àwọn èèyàn sì ń tọ́ka sí gẹ́gẹ́ bí ògúlùtù ọ̀rọ̀ fún Femi Adebayo àti àwọn mọ̀lẹ́bí rẹ̀. Arábìnrin yìí gbé àwọn fọ́tò rẹ̀ kan jáde níbi tó ti wọ aṣọ àwọn tó ń ṣiṣẹ́ nínú ọkọ̀ òfurufú tí wọ́n kọ Sànúsí Ọmọ́táyọ̀ sí lára, ìyẹn orúkọ tó ń jẹ́ kó tó di pé ó fẹ́ ìdílé Adebayo, tó sì kọ ọ̀rọ̀ sí abẹ́ rẹ̀ pé tí mo bá ní èdì, idán tàbí agbára kan láti jẹ́ kí ọkùnrin nífẹ̀ẹ́ mi nígbà tí mo pàdé rẹ̀, o ò lè sí nínú àwọn ọkùnrin bẹ́ẹ̀ láéláé. Arábìnrin yìí sì tún tẹ̀síwájú nínú àtẹ̀jáde míì níbi tó ti kọ àwọn ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ìmúlọ́kànlé fún ara rẹ̀ pé Sítayọ̀, má jẹ́ kí ẹnikẹ́ni sọ nǹkan tó yẹ kó o jẹ́ fún ẹ tàbí paná ògo rẹ̀. O jẹ́ ọlọ́gbọ́n àti alágbára tí wọ́n sì mọ̀ bẹ́ẹ̀. Eléyìí ló fà á tí wọ́n fi ń gbìmọ̀ pọ̀ lé ọ lórí. Ṣùgbọ́n òun ṣẹ́gun wọn, aṣẹ́gun sì ni ó ní gbogbo ìgbà. Má sì jẹ́ kí ohunkóhun kó ṣì ọ́ lọ́nà. Báyìí ni arábìnrin yìí ṣe kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lóríṣiríṣi lórí ayélujára rẹ̀ pẹ̀lú àwọn fọ́tò rẹ̀ tó rẹwà tó jojú ń gbèsè nígbà tó sì ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú. Bó tilẹ̀ jẹ́ pé Iyán Aládùkẹ́ kò dárúkọ ọkọ rẹ̀ tàbí gbé fọ́tò rẹ̀ síbẹ̀, àwọn èèyàn fẹ̀jìkún ẹ̀ta pàápàá jùlọ pẹ̀lú ọ̀rọ̀ tí olófòfò orí ayélujára ní Gistlover ti kọ́kọ́ kọ nípa Femi Adebayo àti mọ̀lẹ́bí rẹ̀ wípé wọ́n ní oògùn ló fi fẹ́ ọmọ àwọn bí àwọn ò sì gbà kó dúró lọ́ọ̀dẹ Femi mọ́. Ọ̀rọ̀ náà wá di ó jọ gàtè kò jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì tiro. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ọkọ rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ló ń bá wí, tí àwọn èèyàn sì kọ oríṣiríṣi ìhà sí ọ̀rọ̀ tí arábìnrin yìí gbé jáde yìí. Bí àwọn kan ṣe ń ṣàtìlẹ́yìn fún tí wọ́n fi oríṣiríṣi ọ̀rọ̀ ìmúlọ́kànlé ránṣẹ́ sí i, bẹ́ẹ̀ làwọn kan ń dá lẹ́bi pé ó gbé ọ̀rọ̀ ìdílé rẹ̀ wá sórí ayélujára. Wọ́n ní ṣé ó ti rí ọ̀rọ̀ kankan tó wá sórí ayélujára tó níyànjú rí ni. Wọ́n ní ṣé kò rí bí Femi Adebayo ṣe dákẹ́ tí kò sọ̀rọ̀ lórí gbogbo ọ̀rọ̀ tó ń lọ káàkiri yìí rí ni. Wọ́n ní ó yẹ kó yá ọgbọ́n láti ọ̀dọ̀ ọkọ rẹ̀. Táwọn kan sì ń bínú pé ó ti mọ̀ tẹ́lẹ̀ pé òṣèré ni ọmọkùnrin yìí kó tó fẹ́. Wọ́n ní àwọn àléébù yìí kò pamọ́ rárá. Fún díẹ̀ yìí kò yẹ kó tẹsẹ̀ bodò tán kó tó wá máa kígbe òtútù. Bó tilẹ̀ jẹ́ pé ọmọbìnrin yìí pa àwọn ọ̀rọ̀ àti fọ́tò yìí rẹ́ lẹ́yìn àsìkò díẹ̀ tó gbé jáde, ṣùgbọ́n aṣọ ò bọ́mọ́ yẹ mọ́. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti rí i tí wọ́n sì ń pín káàkiri orí ayélujára. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí, Iyán Aládùkẹ́ àti ọkọ rẹ̀ Femi Adebayo kò tẹ̀lé ara wọn lórí ìkànnì ayélujára Instagram mọ́, tó sì tọ́ka
tọ́ka sí pé Ọlọ́run nìkan ló lè dáwọ́ ìjì burúkú tó ń jà nínú ìdílé òṣèré yìí dúró báyìí. Sẹyin Naa ti gbọ́ ohun tó sọ Alhaja KAOLA dèrò ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrà ní ìlú Ìlọrin. Ọjọ́ Ajé Monday ọjọ́ 25 oṣù kẹfà ọdún tá a wà yìí ní ilé ẹjọ́ májísírèètì kan tó wà ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara pàṣẹ kí wọ́n lọ fi gbajúmọ̀ àáfà obìnrin ìlú Ìbàdàn ní Alhaja KAOLA pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrà. Èyí kò sẹ̀yìn ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí gbajúgbajà àáfà ní Alhaji Taofik Akeugbagold fi kàn án. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, láìpẹ́ yìí ni Alhaja KAOLA tó tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ jáde tó sọ àwọn ọ̀rọ̀ ìbàjẹ́ kan nípa àáfà Akeugbagold, pàápàá jùlọ ibi tó ti kìlọ̀ fún àwọn èèyàn tó bá ń wá ìmọ̀, pàápàá ìmọ̀ nípa ẹ̀sìn Islam láti ṣọ́ra fún Akeugbagold. Obìnrin tó tún máa ń kó àwọn èèyàn lọ sí Mẹ́kà fún iṣẹ́ hajj kìlọ̀ pé ẹlẹ́bọ àti olóògùn ni Akeugbagold, ó ní kí wọ́n ṣọ́ra fún un. Nínú àwọn ẹ̀sùn tí Alhaja KAOLA tún fi kan Akeugbagold ni bó ṣe sọ pé àáfà yìí máa ń lo oògùn láti fẹ́ àwọn ọmọ obìnrin tó bá wá ṣe nǹkan lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n Akeugbagold tí àwọn èèyàn tún mọ̀ sí Waziri Mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀yọ́ dáhùn nígbà náà pé àràbù lásán ni gbogbo ohun tí Alhaja KAOLA sọ nípa òun. Lẹ́yìn náà ló pe Alhaja KAOLA lẹ́jọ́ ìbanilórúkọjẹ́. Lásìkò ìgbẹ́jọ́ náà tó wáyé lọ́jọ́ Ajé ní Upper Court Area Gánmọ ìpínlẹ̀ Kwara, agbẹjọ́rò Alhaja KAOLA rọ ilé ẹjọ́ láti fún oníbàárà òun ní àǹfààní bẹ́ẹ̀lì. Amòfin yìí ní èèyàn ńlá ni Alhaja KAOLA kò sì lè sá lọ nítorí ẹ̀sùn yìí rárá. Ó ní fúndìí èyí òun rọ ilé ẹjọ́ láti fàyè sílẹ̀ fún oníbàárà òun kó máa gba ilé wá jẹ́jọ́ rẹ̀. Ṣùgbọ́n agbẹjọ́rò olùpẹ̀jọ́ Àjàsá Adémọ́lá tako ohun tí agbẹjọ́rò Alhaja KAOLA ti ń béèrè lọ́wọ́ ilé ẹjọ́ yìí. Agbẹjọ́rò Akeugbagold sọ fún ilé ẹjọ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí KAOLA tí yóò máa jẹ́ irú ẹjọ́ yìí. Láti gbé àwíjàre rẹ̀ lẹ́sẹ̀, agbẹjọ́rò Àjàsá fi fídíò kan lé ilé ẹjọ́ lọ́wọ́, èyí tó ní ó ṣàfihàn KAOLA níbi tó ti ń sọ̀rọ̀ àbùkù sí àwọn agbẹjọ́rò àti adájọ́ lórí ẹjọ́ kan tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Agbẹjọ́rò Alhaji Akeugbagold yìí sọ pé ìwà tí Alhaja KAOLA ti hù nínú fídíò náà fi hàn pé kò yẹ lẹ́ni tó yẹ kí wọ́n fún láǹfààní láti máa gba ilé wá jẹ́jọ́ rárá. Lẹ́yìn àtótónu àwọn agbẹjọ́rò méjèèjì, adájọ́ pàṣẹ pé kí wọ́n lọ fi KAOLA pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrà títí di ìgbà míì tí ìgbẹ́jọ́ náà yóò tún wáyé. Ìgbẹ́jọ́ míì sì tún di ọjọ́ 17 oṣù keje ọdún tá a wà yìí. Nínú fídíò kan tí Alhaji Akeugbagold ṣe lórí ọ̀rọ̀ yìí, ó ṣàlàyé pé gbogbo irọ́ tí Alhaja KAOLA ti pa mọ́ òun ni kó rí i dájú pé òun yí padà. Ó ní KAOLA ti pe òun ní agbésùmọ̀mí. Ó ní kódà òun ò lè rìnrìn àjò lọ sí òkè òkun mọ́ nítorí ọ̀rọ̀ náà, kí òun tó tún wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtúnṣe àwọn ìwé òun. Bákan náà ló ní Alhaja KAOLA àti ọkọ rẹ̀ ń jẹ òun ní owó tó lé ní mílíọ̀nù 12 náírà. Akeugbagold ní kí Alhaja KAOLA ti dá owó náà padà nítorí ọkọ rẹ̀ ti sá lọ. Alhaji Akeugbagold ní òun kò ní nǹkan kan láti gbà nínú kí ọmọlàkejì ń wọ ẹ̀wọ̀n. Ṣùgbọ́n ohun tó dáa ni pé kí ẹni tó parọ́ tètè sọ pé òun kò sọ bẹ́ẹ̀ mọ̀ pé irọ́ ni. Ṣùgbọ́n ìjà ló dé tí orin dòwe, nítorí kí ìjà yìí tó dé, ọ̀rẹ́ ńlá ni Alhaja KAOLA àti Alhaji Taofik Akeugbagold. Ẹ fi mí lọ́rùn sílẹ̀, yé bà mí lórúkọ jẹ́ o. Mi ò ṣe ìgbéyàwó pẹ̀lú Ṣẹ́gun Ògúngbè, bẹ́ẹ̀ ni kò tiẹ̀ mọ àwọn mọ̀lẹ́bí mi rárá. A kàn bímọ fúnra wa ni. Wùmí Ajíbóyè kígbe síta. Arẹwà òṣèré ilẹ̀ wa ni Ọmọwùmí Ajíbóyè tó fẹ́ gbajúmọ̀ òṣèré ẹgbẹ́ rẹ̀ Ṣẹ́gun Ògúngbè, ṣùgbọ́n tí wọ́n ti kọra wọn sílẹ̀ lẹ́yìn tí wọ́n bímọ méjì fúnra wọn ti jáde láti sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ àhesọ tó ti ń káàkiri nípa rẹ̀ láti ìgbà díẹ̀ sẹ́yìn, pàápàá jùlọ lẹ́yìn tó kọ ọkọ rẹ̀ sílẹ̀. Látìgbà tí òṣèrébìnrin ti kọ ọkọ rẹ̀ sílẹ̀ ni àwọn èèyàn ti ń bú, tí wọ́n ń pè lóríṣiríṣi orúkọ, kódà wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ kòbákùngbé sí i. Bí àwọn kan ṣe ń sọ pé ó gba ọkọ ọ̀rẹ́ rẹ̀, ìyẹn Àtinúkẹ́ Ògúngbè tí òun náà jẹ́ òṣèré, làwọn kan ń sọ pé ó fi ọkọ rẹ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tó ti fún un gbẹ tán tí kò sí owó lọ́wọ́ rẹ̀ mọ́, tó sì tẹ̀lé ọkùnrin míì lọ. Àwọn kan tiẹ̀ ní ó sọ ọkọ rẹ̀ dìgbẹ̀wò dání níbi ayẹyẹ ìgbà ìkẹyìn ìyá rẹ̀ tó ṣe ní ọdún tó kọjá. Ṣùgbọ́n òṣèré yìí ti jáde tó sì ṣe àwọn àlàyé lóríṣiríṣi níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lórí ìkànnì Oyinmọ́mọ́ TV. Nínú àlàyé tí òṣèrébìnrin yìí ṣe ló ti sọ̀rọ̀ lórí àhesọ kan tí àwọn èèyàn ń gbé kiri pé Ṣẹ́gun Ògúngbè jẹ́ ọ̀gá rẹ̀ nídìí iṣẹ́ tíátà, pé iṣẹ́ ló lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ kó tó di pé ó di ìyàwó ọ̀sán gangan lọ́dẹ ọkùnrin yìí. Wùmí ní òun ò kọ́ṣẹ́ tíátà lábẹ́ Ṣẹ́gun Ògúngbè. Ó ní ìlú Èkó lòun ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tíátà lábẹ́ òṣèrébìnrin Bùkọ́lá Babalọ́lá tí àwọn èèyàn mọ̀ sí Bukky Black tó ti wà lórílẹ̀‐èdè Canada báyìí. Ó ní abẹ́ òṣèrébìnrin ni òun wà kó tó di pé èèyàn kan wá mú un mọ àwọn ìdílé
eré Èyíwùmí mú tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí tí gbogbo wọn jẹ́ òṣèré tíátà yìí ni òun ti kọ́ṣẹ́ mọṣẹ́ tí òun sì gba ìwé ẹ̀rí kó tó di pé òun dá dúró tóun sì ń bá iṣẹ́ òun lọ. Òṣèrébìnrin tó jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun yìí ní oyún tí òun ní fún Ṣẹ́gun Ògúngbèyí ló gbé òun lọ sí ìlú Abẹ́òkúta fún ìgbà díẹ̀ kí òun tó wá padà wá sí ìlú Èkó tí òun gbé tẹ́lẹ̀. Nígbà tó ń ṣàlàyé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Àtinúkẹ́ Ògúngbè tó jẹ́ ìyàwó Ṣẹ́gun Ògúngbè àkọ́kọ́ tó sì ń fèsì sí ọ̀rọ̀ tí àwọn kan ń gbé káàkiri nípa rẹ̀ pé ọ̀rẹ́ ni òun àti òṣèrébìnrin yìí kó tó di pé ó gba ọkọ lọ́wọ́ rẹ̀. Wùmí ní irọ́ pátápátá ni eléyìí, ó ní òun kì í ṣe ọ̀rẹ́ Àtinúkẹ́ Ògúngbè rárá, pé òun àti Bọ́sẹ̀ Arówóṣẹgbẹ́ ni ọ̀rẹ́, kò sì sí nǹkan kan tó pa òun àti Tinúkẹ́ Ògúngbè pọ̀ kó tó di pé òun lóyún fún Ṣẹ́gun Ògúngbè. Lẹ́yìn èyí ni Wùmí tẹ̀síwájú láti sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ òun àti Ṣẹ́gun Ògúngbè àti ọ̀rọ̀ kan tí àwọn èèyàn ń sọ kiri pé ó bà ayé Ṣẹ́gun jẹ́ kó tó di pé ó fi ilé rẹ̀ sílẹ̀. Ó ní òun ò bà ayé Ṣẹ́gun jẹ́ o, pé nǹkan lọ déédéé kó tó di pé òun fẹ́ Ṣẹ́gun, bẹ́ẹ̀ ló sì ń lọ déédéé lẹ́yìn tí òun fi Ṣẹ́gun sílẹ̀. Òṣèré yìí tẹ̀síwájú pé òun àti Ṣẹ́gun kò ṣe mọ̀mí-mọ̀ débi pé àwọn máa ṣe ìgbéyàwó. Ó ní kódà ọkùnrin òṣèré yìí kò mọ àwọn mọ̀lẹ́bí òun kankan, pé àwọn kan bímọ fúnra àwọn ni. Nígbà tí òṣèré tó ní òun nìkan ni ọmọbìnrin nínú gbogbo ọmọ tí ìyá òun bí yìí ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ló ní òun àti Ṣẹ́gun kò tiẹ̀ ṣe mọ̀mí-mọ̀ débi pé àwọn máa ṣe ìgbéyàwó. Ó ní kò tiẹ̀ rí àwọn mọ̀lẹ́bí òun kankan rí, pé ọmọ ló kàn pa àwọn méjèèjì pọ̀. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ̀yẹ ìgbà ìkẹyìn tóun ṣe fún ìyá òun ní ìlú Òṣogbo tí wọ́n ń bú òun sí, tí wọ́n ní MC Olúọmọ ló kó gbogbo owó tí òun ná kalẹ̀. Eré yìí ní irọ́ pátápátá ńlá gbáà ni. Ó ní òun ni òun ná gbogbo owó tí òun fi ṣe ayẹyẹ náà láti òkè délẹ̀ láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní alẹ́ ọjọ́ ìnáwó kọ̀la ni wọ́n tó fún òun ní owó tí ọkùnrin ààrẹ gbogbo onímọ́tò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí sì gba gbogbo ògo tó yẹ kí òun gbà lórí ayẹyẹ ìgbà ìkẹyìn tí òun ṣe fún ìyá òun yìí. Òṣèrébìnrin yìí ní ọ̀rọ̀ yìí dùn òun gidigidi, kódà ó gbomi lójú òun. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé Ṣẹ́gun Ògúngbè wá síbi ayẹyẹ yìí gẹ́gẹ́ bí àwọn àlejò tó kù ni, tí àwọn ọmọ rẹ̀ sì lọ bá a ṣeré. Ó ní ṣé kó lé àwọn ọmọ rẹ̀ dànù ni. Òṣèrébìnrin yìí ní ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún òun nígbà tí òun padà ń gbọ́ pé àwọn èèyàn ń gbé káàkiri pé òun sọ bàbá àwọn ọmọ òun yìí di gbẹ̀wù dání àti olùtọ́jú ọmọ. Ó ní òun àti Ṣẹ́gun ti pínyà fún bí ọdún mẹ́ta kó tó di ìgbà náà tí kò sẹ́ni tó mọ̀ nítorí àwọn sì jọ ń ṣiṣẹ́ papọ̀. Òṣèré yìí ṣàlàyé pé pẹ̀lú omijé lójú ni òun pe Ṣẹ́gun lórí ọ̀rọ̀ yìí, tí bàbá àwọn ọmọ òun yìí sì fi òun lọ́kàn balẹ̀ pé kí òun má da ara òun láàmú nítorí àhesọ lásán. Ó ní ṣùgbọ́n àtijáde wá di ìṣòro ńlá fún òun nítorí ìtìjú. Òṣèré yìí ní ọ̀rọ̀ yìí le débi pé ọmọ òun ló wá ń pẹ̀tù sí òun nínú pé kí òun máa rántí àwọn o, nítorí tí aburú kan bá ṣẹlẹ̀ sí òun kò sí ẹni tó máa ṣètọ́jú àwọn o. Lẹ́yìn èyí ni Wùmí wá bẹ̀ gbogbo èèyàn tó ní kí wọ́n jọ̀wọ́ kí wọ́n yéé ba òun lórúkọ jẹ́. Ó ní òun kì í ṣe dalérú, bẹ́ẹ̀ ni òun kò báyé Ṣẹ́gun tàbí iṣẹ́ rẹ̀ jẹ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ní sí ẹ̀yin olólùfẹ́ mi, mo bẹ̀ yín ẹ jọ̀wọ́ ẹ fi mí lọ́rùn sílẹ̀, mi kì í ṣèyàn burúkú, mi ò sì báyé Ṣẹ́gun Ògúngbè jẹ́. Nígbà tí mo wà nínú ayé rẹ̀ àwọn nǹkan ń lọ déédéé, nísìnyí tí mo sì ti fi sílẹ̀ náà nǹkan sì ń lọ déédéé pẹ̀lú rẹ̀. Nítorí náà ẹ jọ̀wọ́ ẹ fi mí sílẹ̀ kí n gbáyé kí n sì gbádùn ayé mi. Òṣèré yìí kò sì ṣàìfọ̀rọ̀ránṣẹ́ sí àwọn tó ń bu tí wọ́n ń sọ aburú nípa rẹ̀ lórí ayélujára, tó sì ń ṣàdúrà fún wọn pé ìdílé wọn máa ní àlàáfíà. Ó ní mo gbàdúrà fún yín pé ilé yín kò ní dàrú, mo gbàdúrà pé àwọn ọmọ yín máa dàgbà nínú ìfẹ́, wọn ò sì ní dọmọ ọlọ́mọ, bẹ́ẹ̀ ni wọn ò ní sọ́kú, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ fi mí sílẹ̀. Àwọn ọ̀rọ̀ yìí àti ọ̀pọ̀lọpọ̀ ni òṣèré yìí sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe yìí, tí àwọn èèyàn sì ń kọ ìhà oríṣiríṣi sí lórí ayélujára. Báwọn kan ṣe ń sọ pé báwo ni Wùmí ṣe máa bímọ méjì fún ọkùnrin kan tó máa ní ọkùnrin náà kò mọ ẹnìkankan nínú mọ̀lẹ́bí òun. Wọ́n ní irọ́ pátápátá ni, pé tó bá sì jẹ́ pé òótọ́ ló ń sọ, wọ́n ní ìwà burúkú àti ìwà ìbìkítà ńlá gbáà ló hù yìí. Ó sì fi hàn pé kò kún àwọn mọ̀lẹ́bí rẹ̀ lé. Bẹ́ẹ̀ làwọn kan ní ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ohun tí wọ́n ti sọ nípa òṣèré yìí, pàápàá jùlọ lórí pé ó fi ọkọ rẹ̀ sílẹ̀ lọ fẹ́ MC Olúọmọ. Wọ́n ní ọ̀rọ̀ yìí ti ba òṣèré yìí lórúkọ jẹ́ jìnnà. Kí eléyìí jẹ́ ọ̀kan ńlá fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti mọ̀ pé ó yẹ kí a máa ṣe ìwádìí dáadáa ká tó dá sí àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára, nítorí irọ́ ló pọ̀jù nínú wọn. Bí ẹ ò bá gbàgbé, lásìkò tí ọ̀rọ̀ yìí tàn káàkiri bí iná orí lórí ayélujára ni Wùmí jáde tó sì sọ pé Ṣẹ́gun Ògúngbè ń fẹ́ gbogbo àwọn ọmọ tó ń bá òun ṣiṣẹ́, tó sì fún ọ̀kan lóyún nínú wọn, kódà ó tún lọ ṣẹ́yún fún un. Ó ní ìwà ìtìjú ńlá ni àwọn ìwà tí bàbá àwọn ọmọ òun hù yìí, tó sì kọjá àfaradà fún òun. Ó ní èyí ló jẹ́ kí òun tètè bá ẹsẹ̀ òun sọ̀rọ̀. Àìpẹ́ yìí ni òṣèré yìí tún jáde láyàjọ́ àwọn bàbá lágbàáyé tó kí gbogbo àwọn bàbá tó ń ṣe ojúṣe lórí ọmọ, tó tún rán àwọn bàbá tó wà láyé bí aláìsí létí pé ìdájọ́ Ọlọ́run ń bọ̀, tí àwọn èèyàn sì ń sọ pé bàbá àwọn ọmọ rẹ̀ ló ń sọ òkò ọ̀rọ̀ sí.